ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí ni o. Èmi ṣẹ̀ṣẹ̀ báwọn ọmọ olùmọ̀ tí wọ́n jáde tí wọ́n ń sọ̀rọ̀ pé ìmáàmù ṣé wọ́n yẹ ní kinní kankan kan. Èmi ṣẹ̀ṣẹ̀ bí nǹkan kan pé bóyá wọ́n fẹ́ fìdí ẹ̀sìn múlẹ̀ ni. Àṣetí sí àwọn ará bí ní í ṣe àwọn náà. Wọ́n ní mọ́sálásí wọn náà àti péjọ tí wọ́n máa ń pè. Àwọn èèyàn ti sá kúrò ńbẹ̀, gbogbo wọn ti sá lọ mọ́sálásí ọjà Agbó. Èmi náà sá ń wò náà pé kí náà wà mú alùsùnà tí wọ́n ó tún máa gbógun tira wọn. Àṣé mọ́sálásí ti tútọ́ ni nígbà tó jẹ́ pé èèyàn máa sọ̀rọ̀ ẹ máa ṣe bí ànábì gangan àtọ́lọ́hun. Àwọn èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ kí ló mọ̀ ìwà tó mọ̀ kankan ìwà tó ní mọ̀. Ókè abájọ mọ́sáwò pé kí ló lè da àṣepéjọpọ̀ tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ táwọn èèyàn máa ń pọ̀ tí wọ́n á máa lálà sí àwọn èèyàn tí wọ́n máa kúrò àlè fáwọn èèyàn àwọn èèyàn ti yá dandan. Mọ́sáwò náà pé ibo ni àwọn èrò tí ń kó mọ́sálásí ọjà Agbó tó fi jẹ́ pé ojoojúmọ́ ìní mọ́sálásí yẹn ń kún tó fi jẹ́ pé títà òun làwọn èèyàn ti ń kírun. Àṣẹ tí ń ṣẹlẹ̀ nú ẹ má dá wọn lóhùn mọ́ o. Ẹ̀yin tẹ́ ń jáde sọ̀rọ̀ ẹ má dá wọn lóhùn mọ́ ẹ dákun. Èmi ò mọ̀ pé tó ṣẹlẹ̀ nìyẹn. Ókè lórí ìtẹ́yìn preach tó jẹ́ pé irú bí Ọ̀túnba Àlàó Akálà nígbà tí wọ́n kú ńgbà yẹn irú ìtẹ́yìn sọ pé kò yẹ kí mọ́mù ọ lọ yẹn kò yẹ kí mọ́mù ọ lọ àdúrà nǹkan tẹ́ fẹ́ ṣe nu ẹ̀yin wọ́n náà bẹ́ẹ̀ ṣe divide ìlú ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ ṣe wo. Ẹ̀yin tẹ́ fẹ́ràn mọ́mù àṣé mọ́mù ti gbà wálẹ̀ lọ́wọ́ àwọn mọ̀nàfíkì àwọn tó fẹ́ dàrú wọ́n fẹ́ máa kọ́ wa síra wá ní tiwọn pé ẹ gbọ́dọ̀ pàdé ara yín kírísítẹ́nì ò gbọ́dọ̀ pàdé mùsùlùmí a gbọ́dọ̀ pàdé ara wa tá a bá ti ríra wa báyìí a gbọ́dọ̀ bára wa sí rárá a lè bára wa sí gẹ́gẹ́ bí èèyàn ẹ̀sìn ní ọ̀dà wa pọ̀. Àmọ́rú tí wọ́n ní ìsìn ẹ gbọ́dọ̀ ra nǹkan lọ́wọ́ kírísítẹ́nì ẹ gbọ́dọ̀ ra nǹkan lọ́wọ́ ṣẹ̀ṣin mú kẹ́ nílò rẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ máa wá mùsùlùmí káàkiri nínú mùsùlùmí tẹ́tù wa máa wá káàkiri náà ẹ̀ tó máa wá lùsùlùmí náà. Àṣé bàbá máa mú gbìyànjú ló gbọmọ sọ báyìí àṣírí gbogbo yín ti ń tú gbogbo tẹ́ fi sábẹ́ aṣọ. Bàbá máa mú ẹ pẹ̀ fún wa.